Ọlọ́run tó dá oko kò dá alternative fún oko òun loko ń jẹ́, kò sí alternative fún. So gbogbo ẹ̀yin obìnrin tẹ́ máa ń rí láìlè dildo tẹ́ sọ pé dídò ni èmi ò sọ wípé àwọn ọkùnrin mi ò wà tí wọ́n ń hùwà burúkú, bẹ́ẹ̀ tó bá ní ọkùnrin tó bá ń hùwà burúkú sí ọ tètè fílẹ̀ kó sinmi ọkàn rẹ, kó gbàdúrà sọ́lọ́run lókè, kó move on pẹ̀lú life ẹ̀. Ṣùgbọ́n tó bá feel pé o fẹ́ rí láìlè dildo, mo máa sọ àwọn detrimental effect, àwọn ìjàmbá tí àpọ̀jù dildo lè ṣe nínú ayé rẹ fún ọ. Yàtọ̀ fún pé dildo lílò gan lòdì sí òfin Ọlọ́run, ìwàásù o, apart from pé ó jẹ́ ẹ̀ṣẹ̀, dildo ó lè fún ẹ ní cancer. Nítorí wípé mo ti ṣe show lórí dildo, live show ni mo fi ṣe, ó ti tó bí ọdún kan ò jù bẹ́ẹ̀ lọ ní ìsìn. Bí a ti ń bá rí fídíò yẹn màá rí ṣáà ẹ̀. Reason tí àpọ̀jù dildo lè fi fún ọ ní cancer ni pé sórí àwọn chemical tí wọ́n máa ń mix pọ̀ tán fi máa ń ṣe dildo, àwọn bisphenol A, àwọn glycerin, àwọn VOC, àwọn latex, gbogbo àwọn nǹkan yẹn they are polymers, they are organic, they are inorganic compound tẹ́ pé wọ́n máa ṣe kí ni, wọn ò gbúdọ̀ mọ come in contact pẹ̀lú ara regularly. Bẹ́ẹ̀ àwọn ò bu àwọn chemical yẹn sí ara latex yẹn kó lè pọ̀ so that á lè soft. Wọ́n fi ń soften rẹ̀ kó má bàa máa gún yín ní ojú ara. So bọ́n bá ṣe ń bù sí tó fi pọ̀ kán fi lè soften ẹ̀ kó má gún yín lára yẹn, bẹ́ẹ̀ ni àpọ̀jù rẹ̀ máa wà detrimental sí ẹ̀ tí ẹ̀ ó máa damage ìlera ara rẹ ni. So o lè get married sí dildo kó wá ní ẹ̀mí ní ìdẹ́kẹ́ni ẹ̀mí rẹ ní dildo, ogun èṣù ni o, ogun èṣù gidi ẹni kò ní dá ní ìsìn kó wá lògbé sí ayé rẹ kó wá darúgbó kó mọ nọ́ọ̀sì cancer nítorí àpọ̀jù dildo. Àkọ́kọ́ tí dildo lè ṣe fún ọ nù. So tó ní dildo tó ń lò yẹn kò lè alleviate stress yẹn, torí ara àwọn àǹfààní tí ń bẹ lára ìbálòpọ̀ fún ọkùnrin àti obìnrin ni pé ó máa ń remove stress. Bẹ́ẹ̀ dildo lè remove stress yẹn nítorí wípé àkókò tí ọkùnrin máa gbà láti work, láti ṣiṣẹ́ lára ẹ̀, tá fọwọ́ bẹ́ẹ̀ ṣeré ṣe gbogbo dildo lè ṣe gbogbo yẹn. So gbogbo àwọn stages tó yẹ kó go through kó tó di wípé o reach orgasm yẹn dildo lè ṣe. So stress sì máa wà lára ẹ̀. Then number 3 ni pé dildo lè take care through the 4 stages of sex. The first stage of sex ó ní excitement, plateau stage, orgasm stage and resolution stage. Dildo lè take care through gbogbo àwọn stages yẹn because ìwọ lòun is just like inanimate object. So kò lè dàbí èèyàn gidi tó bá ìṣeré kó kúkú dúró kó celebrate fún Ọlọ́run gan, ó bẹ́tà ju kó mọ lo dildo lọ. Then number 4 ni pé dildo lè fún ẹ ní urinary tract infection tó bá mọ bó ṣe kílìnì rẹ̀. Liquid irọ́ tí wọ́n máa tà mọ́ nígbà bá yá liquid wọn tàn. Mi mọ̀ fomi gbóná fọ̀, mi rádaràda ní nonsense. Kò sí bó ṣe fẹ́ fọ dildo tí ò ní fún ẹ ní urinary tract infection. Ọmọ ní infection because ike ni o lè fokó rọ́bà kò fi wé okó gidi tí Ọlọ́run dá. Then bí okó ṣe máa ṣiṣẹ́ lára ẹ bí organ bá ṣe ṣiṣẹ́ lára ẹ because okó is a living organ, o ò lè fi inanimate object wé. Ìgbà tí mo ṣe live show yẹn mo fún wa ní àpẹẹrẹ pé bí ìgbà tí èèyàn bá fẹ́ bímọ, ọmọ tó fẹ́ bí yẹn ọmọ yẹn wà láàyè, ìwọ ìyá náà wà láàyè. So bọ́mọ ṣe ń bí ìwọ ìyá ṣe ń gbin contraction of the uterus yẹn pé kọ́mọ jáde, bẹ́ẹ̀ náà lọ́mọ náà mọ̀ try láti jáde. A rí wípé delivery yẹn á easy ju pé kí ọmọ yẹn kó wá jẹ́ pé bóyá stillbirth ni. Ó rí pé àti mú ọmọ yẹn wá síta ìyá yẹn nìkan ló máa struggle pé kọ́mọ jáde because the ọmọ is no more alive. Bẹ́ẹ̀ náà ló ṣe rí tó bá ń lo òkú nǹkan tó ń lo dildo tó ń fi fún ara ẹ̀. Dildo lè ṣeré nínú ara ẹ̀ bí okó ṣe máa ṣeré nínú ara ẹ̀. Ṣọ́rọ̀ mi yẹ. So o lè fi inanimate object kó fi wé animate object. Then the way bí sperm cell ṣe máa rejuvenate ara ẹ̀, á rejuvenate private part ẹ̀, á oil ara ẹ̀, á fún ẹ ní sensation, á fún ẹ ní feeling to feel good. Dildo lè ṣe gbogbo yamayama ni dildo máa ṣe. So ẹ má máa tanra yín, ẹ̀yin tẹ́lẹ̀ yẹn ń bomi sí ẹ̀ ń tẹ̀ yóò wá dàbí ejaculation, ogun èṣù ni. Bẹ́ẹ̀ ni torí nígbà tí mo sọ àwọn detrimental effect masturbation náà fáwọn ọkùnrin, èmo ń rí tán kan kọ kọ́mẹ́ǹtì pé ṣe bí ó máa ń ní àwọn beneficial náà. If it is too much, tí ọkùnrin tó bá masturbate more for so many years, ó máa ń ní detrimental effect. Bẹ́ẹ̀ náà ni tóbìnrin náà bá lọ rí láì lórí dildo. Ọlọ́run tó dá wa takọtabo ó fẹ́ ká relate ni under umbrella ìgbéyàwó. Àwa tábà sí ti ìgbéyàwó Ọlọ́run ò fẹ́ ká tọwọ́ bọ ìbálòpọ̀. Àwa tá ti gbéyàwó Ọlọ́run fẹ́ ká ṣe ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ni. Ọlọ́run ò sọ wípé ó yá igi rè, ó yá rọ́bà rè, ẹ má fi sokó ìkan rè, ẹ má dára yín láàmú. Chemical tán fi ń ṣe dildo ogun ó lè fún yín ní cancer.
bí a ti bá tiẹ̀ tún lọ tún show yẹn wò má tiẹ̀ wà àwọn point yẹn tàbí kí n try láti tún ṣe more research. So dildo lè alleviate stress ẹ má tanra ẹ̀. Then àwọn pleasure tẹ́ ń rí lára dildo lára masturbation yẹn ẹ̀ṣẹ̀ ni because it's for self pleasure and anything of self is a sin. Self-seeking, self-ambition, self-righteousness, self-holiness, self-centeredness, self-pleasure, anything that is done to glorify self is a sin. So dildo tẹ́ ń lò tẹ́ ń plug ẹ̀ vibrator yamayama yẹn bí ìgbẹ̀yìn bá ń dẹ́sẹ̀ kẹsẹ̀ ni. Bẹ́ẹ̀ ni God wants sex to happen between a man and a woman, not a man and an inanimate object. Ẹlòmíà sọ pé ọkọ òun ò sí nílé torí ẹ̀ ló ń ṣe wá marry dildo. Ẹlòmíà ní òun ò ní ìdọkùnrin. O ò ní ìdọkùnrin kí ló wá ń lo dildo fún? Pàtàn rẹ o. Dildo á fún ẹ ní oríṣiríṣi àìsàn. I'm telling you. Torí kíní wọn ní fẹ́ kó ní any pinch kankan, wọ́n á fẹ́ kí gbogbo ara ẹ̀ smooth. So àwọn chemical tó ń fi ń ṣe tó ń fi ń produce ẹ̀ yẹn ó wà kàkẹ́rí ọ̀sì. Kò dẹ̀ gbúdọ̀ mọ come in contact pẹ̀lú ara regularly torí ẹlòmíà ní òun máa ń lo dildo. Fine tó bá lò ìwọ ló mọ̀ bẹ́ẹ̀. Má lọ marry dildo kó wá marry ẹ̀ pé for everlasting. Ẹlòmíì ọdún 5 ọdún 10 dildo lórí láìlè ò lè fi okó rọ́bà kó fi wé okó gidi tí Ọlọ́run dá. Wọ́n tan rẹ̀ o. Wọ́n tan rẹ̀ o. Ìwọ tó bá ń lo dildo gan wàá sì máa wà aggressive. It's as good as pé ò ní sex because time tó fi máa orgasm tó bá lo dildo ó máa wà faster. So instead tọkùnrin á fi bẹ́ẹ̀ ṣeré kó fọ́ àtẹ̀ lára ṣe gbogbo àwọn nǹkan tọkùnrin á ṣe pẹ̀lú ẹ̀yẹn dildo lè ṣe because ìwọ náà ló ń control ẹ̀ ìwọ ló ń lo bí ìgbìyànjú bá kàn tan rẹ̀ ni. So ó ṣe pàtàkì no eat and no peace dẹ́kẹ̀dẹ̀ fi ránṣẹ́ sí àwọn èèyàn gbogbo dildo tẹ́ nílé ẹ̀rí ìpalẹ̀ wọn mọ́ kẹ́ ẹ dáná sun kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun kẹ́ ẹ béèrè fún orí ọ̀fẹ́. Sọ̀rọ̀ mi yé wa báyìí. Thank you so much.